tí ò bá sí àwa èmi tí ń dúró wájú yìí tí ń lérí ogun tí ní òkè Buhari nìṣó ká máa bá lọ. Kò lè di president. Ó ṣe kìíní olùlẹ̀, ó ṣe kejì olùlẹ̀, ó ṣe kẹta olùlẹ̀. Ó tiẹ̀ sunkún lórí tẹlifíṣàn pé láyé òun ò tún rán mọ́. Mo dẹ̀ lọ bá ń Kaduna wa rán ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ̀ àdúró tiẹ̀ wàá dẹ̀ wọlé. Nǹkan kan ní pé o ò ní fọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ṣeré. Ó dẹ̀ gbà. Àtijọ́ tó yẹ ti débẹ̀ mi ò gba mínísítà, mi ò gba contract, mi ì tọrọ ọbẹ̀, mi ì tọrọ gàrí, mi ì tọrọ fúra lọ́wọ́ ẹ̀, mi ì dẹ̀ yàwó ń bẹ̀. Ó wá ní lọ́tẹ̀ yìí o, Yorùbá ló kàn. Tá a bá dẹ̀ sa Yorùbá náà, èmi ló kàn. Eléyìí tí mo protect àwọn ọmọ tí mo gbé dání tó èmi náà fẹ́ ṣe president. Mi ò fẹ́ kán pa mí mọ́ tán.